òní ní Saturday on 14 May 2022 mo gbéra kò nílọrin ní àná Friday 13 nílọrin so mo ti wà nílùú Èkó báyìí lónìí 14 May ní agbára Ọlọ́run. Ìgbà tí mo kó tó gbé pé mo gbéra nílọrin mo ń gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan lérí ọ̀rọ̀ Deborah tọ́jú ọmọ Yorùbá tí wọ́n pa ní ìlú Sokoto. Èyí tí mo fẹ́ fi dá gbogbo ọmọ Yorùbá lójú ni pé ìran Yorùbá náà la fi ní ká gba Yorùbá nation. A lè máa bá àwọn alákatakítí ẹ̀sìn gbé nílùú Nàìjíríà. Kò síbi tó wà nínú àyá Al-Kùránì àbí Báíbù ìpè tó o bá ti bú yàn kan o ìdájọ́ rẹ̀ o ẹ pa ẹ sì sún ná. Kò sì sí ní tó wà nínú Kùránì àjàjà àwọn tó ti wà ní Sokoto táláwọn gbójúlé Al-Kùránì táláwọn mọ Ọlọ́run. Ìtọ́lọ́run kọ sínú Kùránì ni pé má kọ́tàlá nasi muta'ammida gbogbo ẹ̀dá yòówù tó bá ti pààyàn tó mọ̀ máa pa tẹ́ bá ṣe pa Deborah ní Sokoto tó mọ̀ máa pààyàn wàjàsá yóò mọ̀ tàgábùlẹ̀ ànáàrò. Ọlọ́run kò sí gbogbo àwọn tó pa Deborah kò sí kan tó lè ṣe nínú ẹ̀sìn láyé. Ọlọ́run inú náà Jahannama ni wọ́n wọ̀. Ìdájọ́ ẹ̀sìn ó yàtọ̀ sí ìdájọ́ ọ̀rọ̀. Kò sí constitution Nàìjíríà tó fara mọ́ yìí pé ẹni tó bá ti bú Buhari àbó bú gọ́vnà àbó bú sẹ́nétọ̀ kan ìtumọ̀ rẹ̀ ni pé ẹ lọ pa ó tọ̀hún. So bẹ́ẹ̀ náà ẹni tó bá bú ẹnìkan ká sọ pé ìdájọ́ rẹ̀ ni pé ẹ lọ pa kò sínú constitution Nàìjíríà. So gbogbo àwọn tó pa Deborah yìí nísìnyí ìdájọ́ Nàìjíríà lẹ́ka lù fún gbogbo wọn nígbà pé kámẹ́rà sí fídíò gbogbo ojú wọn wọ́n sì so wọn kó arrest wọn kó prosecute wọn kó sì jẹ́ẹ̀lì àwọn náà tí wọ́n fi ṣe òfin fún gbogbo ẹni tó bá fẹ́ máa hùwà bẹ́ẹ̀. Kí la wá fẹ́ fàyọ fún wa ni pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ṣe é rí báyìí o. Sáwọn ẹranko tẹ́ fẹ́ máa bá gbélé nìyí sáwọn ìka tẹ́ fẹ́ máa bá gbélú nìyí àárín ara wọn nílùú Sokoto òní wọ́n ti ń mú òkò tí wọ́n fi ń lẹ̀ mú obìnrin Deborah yìí tí wọ́n sì fi pa. Láàárín ìlú wọn yìí kò wá sórí làákàyè ń bẹ̀ kò sọ lọ́jọ̀gbọ́n bẹ̀ tí wọ́n takò wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n tún sọ lórí mídíà pé báwọn ọmọ yẹn ṣe ṣe ó dùn má wọn. Kí la wá fẹ́ fàrọ̀ fún wa ni pé Yorùbá nation òní yóò gbà wá kalẹ̀ lọ́wọ́ àwọn aláburú yìí o. Nílẹ̀ Yorùbá àwẹ̀ ìsàlákatakítí ẹ̀sìn Muslim wà lẹ̀ Yorùbá àwa ti mọ̀, Kírísítẹ́nì wà lẹ̀ Yorùbá a ti mọ̀ bẹ́ẹ̀, ẹlẹ́sìn àbáláyé wà lẹ̀ Yorùbá a ti mọ̀. Yorùbá nation ò ní dé káwá sọ pé eléyìí ni Kírísítẹ́nì eléyìí ni Mùsùlùmí eléyìí ẹ̀sìn àbáláyé táwọn wá para wa. Ìdílé tá a fi ń wá òkú